لذة فمواذنة لذة mélòó ni poison tó dùn lẹ́nu للمريقات لتا mélòó ni tí ọba yé èèyàn jẹ́ tọ́mọ ádámù ó wà gbé bá ọ tó ọba tí máa ń kọ́ ìwọ náà padà forí kó orí burúkú yẹn lèlè máa rí للمريقات mìíní ayé sùlà ayẹdìrí النفس مفيد سمي من حيث لا يدري النفس مفيد سمي. láàyè tó ti ní mọ̀ pé poison ni wọ́n program fún ẹ ẹni tí ó fún yàn poison jẹ yóò package ẹ wàá rò pé n tó dùn lọ ń jẹ òní mọ̀ oúnjẹ tí ó bá yé wàá ṣàlìdásá ìsàmì. kì í ṣe gbogbo òpò ní jẹ́ oríire kì í ṣe gbogbo owó ní sọ̀yànjọ lóríire kì í ṣe gbogbo mímọ̀ ní sọ̀yànjọ lóríire wàá ṣàlìdásá ìsà. mi ju ìwà mi ṣíbà yín fàrọ̀ bá máa sọ̀tìn ṣàrò mi náà tó àmì fàrọ̀ bá máa sọ̀tìn ṣàrò mi náà tó àmì. ẹ wá dákun ìran Yorùbá kí ló dé tẹ̀ ń bú Buhari kó fẹ́ràn Fúlàní. Allah. ẹ mú Yorùbá ayọ̀ kan jáde fún mi tó fẹ́ràn ìran Yorùbá bí Buhari ṣe fẹ́ràn Fúlàní. Àwọn Fúlàní gbàgbọ́ pé lẹ́yìn Ọlọ́run tó dá wọn Buhari lọ́lọ́run kejì táwọn ní. Ǹjẹ́ lẹ̀ Yorùbá sáà ní olóṣèlú kan tó fẹ́ràn ìran Yorùbá tó bá ń sá. Ẹ wo bó ṣe lo ayé ẹ̀ ìgbà tí Lam Adésínà ń bẹ ní gọ́fúnà nípínlẹ̀ Ọ̀yọ́ ìjà kan ṣẹlẹ̀ láàrin àwọn Fúlàní àtàwọn àgbẹ̀ lókè Ògùn lọ́yọ̀ state. Buhari ó ti wà ní ex military head of state ńgbà yẹn kò ìgbégbàbò ọbẹ̀ dé Ọ̀yọ́ state ni ó ń kí gan fún gómìnà ni pé wọ́n ń pa àwọn ọmọ ìyá òun kò fẹ́ mọ nǹkan tí wọ́n ṣe. Ìrántí Yorùbá ò ní ṣe bẹ́ẹ̀ láéláé níjọ́ iṣẹ́ kan bá ṣí sílẹ̀ fúnra Yorùbá ni ó kú èrè ẹni tó yẹ kó gba sẹ́ǹtì títí sẹ́yìn ó fi bọ́ sọ́dọ̀ ìran mi. kí ló kan máa Haúsá kí ló kan máa Fúlàní pẹ̀lú pé kò tí ì ní PhD kí ló kan. ọba ti jẹ́ pọ̀ ní ó wúlò fún wa wá gbé fún so ti ní first degree kò sí tó burú ọyá gbà mọ̀ ṣe lọ kò jù bẹ́ẹ̀ lọ. làwọn ọmọ wọn tẹ́nìkan ni wọ́n bá sì dépò yóò make sure pé òun pe àwọn ará òun wọlé ní right and left. ní a fi pọ̀ jù nínú iṣẹ́ sójà ní a fi pọ̀ nínú custom ní a fi pọ̀ nínú immigration. bí bàbá kan bá bímọ mẹ́fà tó bá jẹ́ pọ́kùnrin ní mẹ́fà nínú wọn yóò mú kan nínú wọn yóò sọ sí immigration yóò sọ kan sí sójà yóò sọ kan sí ọlọ́pàá yóò sọ kan sí custom yóò ní kíkan ọlọ kéwú yóò ní kíkan ọlọ jẹ́ àgbẹ̀. nígbà àdánwò bá kan ẹnìkan gbogbo agbára ni wọ́n jọ máa lò. ìran Yorùbá ò ní ṣerú ẹ̀ láéláé. kí ló burú bí pọ́ fẹ́ràn rẹ̀ ìran Haúsá fẹ́ràn ara wọn ni ṣebí region mẹ́ta lòyìnbó fún wa kan tó lọ ṣé region mẹ́ta ni àbí mẹ́rin tí n bá ṣe mistake lòyìnbó fún wa kan tó lọ region mẹ́rẹ̀ẹ̀rin tán gbé kalẹ̀ yẹn ńlọ́wọ́ àdí 36 state lẹ́ni bó o ní a sì pín nígbà bó wà ń pín state 12 tó fi pín ètò pọ̀ sílẹ̀ Haúsá region kan nílẹ̀ Haúsá tẹ́lẹ̀ region kan nílẹ̀ Yorùbá region kan nílẹ̀ Ìgbò bó o ní Sani Abacha ṣe pín bó o ní Babangida ṣe pín lónìí ńkọ́ region kan ní Yorùbá region kan nílẹ̀ Haúsá lẹ́ni ilẹ̀ Haúsá ń control state 19 ilẹ̀ Yorùbá ń control 6 péré nínú tilẹ̀ Yorùbá ni ti já kúrò wọ́n já Kwara kúrò wọ́n já Kogi kúrò nínú tilẹ̀ Yorùbá ni ti já Ẹdó kúrò fún àwọn bòmí ìran Yorùbá ń dínkù lójoojúmọ́ Kwara lọ Kogi lọ Ẹdó lọ ìyẹn Yorùbá wá di 6 lórí 6 yẹn làwa yọ làwa sọ pé àwa la jújú àwa la kàwé àwọn tẹ́ ní wọn ò kàwé ẹ̀mọye state tí wọ́n tẹ́ ń control ilẹ̀ Ìgbò tẹ́ bá kó ilẹ̀ Ìgbò pọ̀ mọ́ Niger Delta ẹ̀mọye state tí wọ́n ní ọmọ ti lọ bí 9 tẹ́ bá kó àwọn méjèèjì pọ̀ Yorùbá ò kú lórí state 6 ọmọ Yorùbá kan ò dé presidency rí kó pín state kò ṣẹlẹ̀ rí Buhari ò ṣe dáa ta ló ní káwọn ọmọ tí wọ́n mọ̀ fẹ́ràn ara wa ẹ lọ wo ọ̀nà tó ṣe tó wọ Daura láti Katsina ó make sure pé òun ṣe títì ó ṣe tírẹ́ẹ̀nì
tó lọ wọ Niger gbọ̀ngbọ̀ngbọ̀n torí ìran Niger àti ìran Katsina ìran kan náà ni wọ́n bí ìran Benin Republic apá kan Benin Republic especially àwọn Port Novo bí wọ́n ṣe jẹ́ran Yorùbá tẹ́ẹ̀jọ́ ń sọ èdè kan náà bẹ́ẹ̀ náà làwọn Katsina àtàwọn Niger náà jọ ń sọ èdè kan náà òun ṣe trade wọbẹ̀ ọkẹni tí ó ṣe trade wọ Benin Republic tíran Yorùbá ó fi lè táwọn tí ń bẹ lọ́wọ́ fi ní sense of belonging níjọ́ tó kú rí bí president Niger ṣe bẹ́ẹ̀ dé Nàìjíríà ni ìgbà tó ń gán kúrò ń jọba ó ní bí Nàìjíríà bá fẹ́ fọ́ra ni òun ọkọ̀rí sí Niger àwa náà lẹ́ni gbogbo ọdún tí Buhari lò lórí ipò ebá lọ́mọ Yorùbá tó lò títí Ṣàngó Ọ̀tà Ṣẹ́kù Sábẹ́kúta sọ́jẹ́ ṣíṣe ni kí ló dé tí tírẹ́ẹ̀nì mi ò kọjá ní Ṣàngó Ọ̀tà nígbà tiwọn tí ò kọjá lábẹ́kúta nígbà tiwọn kí ló dé tí náà lẹ Yorùbá ò perfect nígbà tiwọn kí ló dé tí wọn ò pín state nígbà tiwọn kàtẹ bí ò bá tiẹ̀ pín fún gbogbo state kan pín fún Ògùn state kan pín Ògùn state sí méjì àbí mẹ́ta ká máa wá wo ohun tí ó ṣẹlẹ̀ àwọn pín wọn ní òsì tí ó ṣẹlẹ̀ nǹkan kan ò sì ṣẹlẹ̀ region kan Yorùbá a padà di state mẹ́fà region kan tí wọ́n di 19 state region kan tàwọn tó kù àwọn di 9 wọ́n bá fẹ́ràn ìran Fúlàní òun kọ́ ló ṣépè fáwọn ìran Yorùbá tó ní ká má fẹ́ràn tiwọn ire lẹ́san ìkà náà ó lẹ́san ìkà lẹ́san rere náà lẹ́san èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san àké àdá lórí ọmọ ẹ̀san àké àdá lórí ọmọ ẹ̀san àké àdá lórí ọmọ èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san àké àdá lórí ọmọ. Balul al-Majnun òun ló lọ sùn sórí cemetery ó lọ sùn sí makbara ó lọ sùn síbi tán sìnkú síjọ́ kan ó lọ sùn sí tẹ́ òkú Harun Rashid tó jẹ́ president mùsùlùmí ó ń kọjá ló wá ní ọmọkùnrin tí máa ń sọ̀rọ̀ wèrè yìí kọ́ ló tún sùn sórí tẹ́ yìí wọ́n lò náà ni ó ní ẹ pè wá fún mi wọ́n bá mú déwájú ẹ̀ ó ní ṣe wèrè orí ẹ̀ kò yẹ kó o mọ̀ pé kò tọ́ sí mùsùlùmí kó máa sùn sínú tẹ́ni ẹni tí ń bẹ láàyè wèrè orí ẹ̀ kò yẹ kó sọ fún ọ wípé n tó ń sí ń bẹ yẹn lẹ́yìn kó o ṣe ziyara kó o dẹ̀ jáde kú ń bẹ Balul Majnun ọ̀dà lóhùn ọwọ́ àwò títí tó fi fílẹ̀ bí Balul bó ṣe sáré gun orí igi lọ́nu ọwọ́ àdórí igi tán ló wá pariwo lóhùn rárá ó ní ya Harun Rashid ya Majnun akon mo pèrè wèrè original president tí ń jẹ́ Harun Rashid wèrè original mo pè ọ́ Harun Rashid shock àti gbogbo àwọn èèyàn tí wọ́n tẹ̀lé ó bá padà sábẹ́ igi ó ní òun ni wèrè original ó ní bẹ́ẹ̀ ni kí ló dé tó ń jẹ́ wèrè original ó lóhun tó pè ní wèrè òun dálé tòun mọ ìwọ ló dálé tiẹ̀ mọ́ Allah olùdájẹ́ bí ẹlẹ́rẹ̀ ó ní zidni ya Balul ṣàlàyé kó yé mi Balul ń tọ́ sọ olùdá gbogbo àwọn tí wọ́n ti ṣèjọba síwájú tiẹ̀ kí wọ́n tó dọba níbo ni wọ́n wà ó ní wọ́n ń bẹ ní Bera Grande tá a ti rí ọ ó níbẹ̀ ni wọ́n ní gbókù wọn sí oníbẹ̀ ni ibo nílé wọn wà lánàá ó láàfin tóun ti jáde wá náà ni ibo nílé tiẹ̀ lọ́la nígbà tí wọn náà bá kú ó ní tẹ́ òkú yẹn náà ni ó ní sẹ́mi ni mi wá dálé mi mọ̀ àbí wọ́n ló dálé tiẹ̀ mọ̀ hadhihi kuburuhum wa tilka kusuruhum hadhihi kuburuhum wa tilka kusuruhum àfin tí wọ́n ti ṣe ọlá asọ́rọ̀kì tí wọ́n ti lò gbà òun là ń wò lọ́ọ̀kan tí ń jó wòlòwòlò hadhihi kuburuhum eléyìí sàárè tí wọ́n padà gbé ní òsín kankan bẹ́ẹ̀ ta lórí tọ́kọ́ bí a síbẹ̀ ibi tó padà tán sí ló ń pè mí ní ló ń pòun nílé wèrè ibi ilé rẹ̀ gangan tó ti lẹ́gbẹ̀rún ọdún ni ló ń pè ẹnìkan wà níbẹ̀ tó ń pè nílé wèrè ilé tí ò kì í ṣe ilé ẹ̀ tí wọ́n gbé ọjà jẹ́njọ́ kẹtẹ́ lómi ó tún gbàgbẹ́ ló ń pè nílé rẹ̀ ọmọ pé tẹ́nàntì ni ọ lásán rọ̀kì ọmọ pé tẹ́nàntì ni ọ nílé gómìnà ọmọ pé tẹ́nàntì ni ọ nílé chairman council ọmọ pé tẹ́nàntì ni ọ nílé bí wọ́n fi ọjọ́ ọba sí
ọmọ pé tenant le da láyé ọmọ pé lè rẹ gangan nu tilka kusuruhum wa hadhihi quburuhum ire lesan ikana ó lẹ́san ìkà lẹ́san rere náà lẹ́san èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ké àdá lórí ọmọ ẹ̀san ké àdá lórí ọmọ ẹ̀san ké àdá lórí ọmọ èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ké àdá lórí ọmọ. bàbá wa dáadáa president Tinubu ẹ sì kẹ́kọ̀ọ́ lára àtàwọn kan tí a ti lọ yìí. ọjọ́ wo lẹ fẹ́ kọ́ hospital tí ó vibrate ní gbogbo ayé ká máa gbé ààrẹ wa lọ gba treatment nílùú òkèèrè ó yẹ ká máa dọwọ́ bojú ni. ẹ sì kẹ́kọ̀ọ́ ìdá bátìrì yahoo káfáàgìtẹ̀ ní mua wà ń kú bá kú lò. àfikọ́tì sòkònà fàókùbà gbogbo tí ló bá àfikọ́tì sòkònà yóò padà dúró ńjọ́ kan. ìdá Your Excellency, yahoo káfáàgìtẹ̀ ní mua fàókùbà kúlò àfikọ́tì sòkònà fàókùbà kúlù àfikọ́tì sùkúnù. ìdá bátìrì yahoo ìgbà tó bá wà in position of authority bádìrì bí khairi ìdá mákúntà mọ́kútà ìdíra fàlàísà fi kúlẹ̀ ní àkàmọ́kútà ìdírò fàlàísà fi kúlẹ̀ ní àkàmọ́kútà ìdírò bádìrì bí khairi bádìrì bí khairi Yorùbá appreciate bàbá wa pé ọmọ Yorùbá lẹ ń tètè ń fi sí key position tẹ́ fi wọ́n sí kí ni changes tó kó balẹ̀ Yorùbá. bádìrì bí khairi. ó di company mélòó tọwọlẹ̀ Yorùbá. ìdá máa kún tàmókò tẹ̀dìrọ̀ wàlẹ̀ ìsàfikún lè ní. kì í ṣe forever lágbára ó wà pẹ̀lú yìí o. ó ní time ọmọ Ádámù ń bá yín kà á. ọjọ́ tí Nàìjíríà ó da níjọ́ tí abáríjọba tó dijú mọ́ rí tó ní gbogbo wa tá ń bẹ níjọba tí a bá múná lọ ẹni tó bá jẹ́ ẹni tó dipò òṣèlú mú tó bá tan jẹnẹrétọ̀ ẹ̀wọ̀n ọdún 10 ni. ìjọ náà lẹ́rìí pé náà ò ní kú mọ́. ẹni tí ń bẹ́ẹ̀ nísìn ní Ministry of Power ó ń gbìyànjú fa improvement ń bá níwọ̀nba bẹ̀tì kò tó ó ń gbìyànjú omi pọ̀jọ kà lọ ẹni tó bá ti bàjẹ́ kọjá tó lóhun ó tún ṣe. ó ti jọ́ tá a bá tó ṣòfin àbí Nàìjíríà kọ́ Nàìjíríà tí NEPA ti ń fi jẹnẹrétọ̀ ọ̀tán náà dísíkò ń fi jẹnẹrétọ̀ ọ̀tán náà ẹni tí ó fún wa níná gan jẹnẹrétọ̀ lòun náà lò Nàìjíríà tá a trust ara wa débi pé police station generator tí ń bẹ police station chain ni a fi dè mọ́lẹ̀ kíni ń bọ̀ ọlọ́pàá lẹ́rù pé títún fi chain dè generator mọ́lẹ̀ ní ọ́fíìsì rẹ̀ kíni ń bà lẹ́rù wọ́n tún fi chain dè mọ́lẹ̀ ni a trust ara wa débi pé tá a bá tún gbowó lẹ́nu ATM àtọ̀tọ̀ ká tó ATM wa gò tún sòdodo Nàìjíríà ta la wá kùtà fẹ́ gbàgbọ́ báyìí ó ti jọ́ tá a bá tó ṣòfin àbẹ́ ẹ̀gbọ́n mi yé ni ẹ lọ wo police station tí wọ́n bá ní generator wọ́n sì fi chain dè mọ́lẹ̀ ìbáwọn lọ́yẹ̀ kọ́kàn wọn balẹ̀ jù Nàìjíríà tó jẹ́ pé ẹni tí ń ṣiṣẹ́ lọ́sibítù tọ́mọ rẹ̀ sick tí sì tún ń gbé ọmọ rẹ̀ lọ́sibítù bòmí owó kíní gbà ó ti jọ́ tá a bá tó ṣòfin pé gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lọ́sibítù family yín tó bá sick ẹ gbọ́dọ̀ gbé lọ bòmí ibi ò tí ń gbowó ni ó gbé lọ gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ń pòṣèlú ẹ bá nu gbogbo ń tọ́jà mọ́ medical treatment ìlú èbó fẹ́ni ó di pòṣèlú mú ẹ bá nu ẹ tẹ́ ẹ bá nu ẹ wàláhì wọ́n kọ́ hospital gidi torí ẹ mọ̀ pé yọ kàn àwọn tẹ́ ẹ bá fẹ́ Boko Haram ọ̀sẹ̀lẹ̀ mọ́ gbogbo ẹni ó jó lórí ológun ẹ kó family wọn lọ àdúgbò bí àwọn Boko Haram wà ẹ rí i pé wọ́n finish Boko Haram kíákíá a gbọ́dọ̀ gbúrò ọmọ ẹ nílùú òyìnbó gbogbo ọmọ àtìyàwó ọyá
ẹ relocate ẹ sọ bí wọ́n ti ń bá wa jagun ẹ rí bẹ́ẹ̀ ní gbúrò Boko Haram ó ti jọ́ tá a bá tó ṣòfin pé a gbọ́dọ̀ gbúrò medical treatment ó ti jọ́ tá a bá tó ṣòfin pé gbogbo yunifásitì Nàìjíríà bó o bá ń kẹ́kọ̀ọ́ yunifásitì ibi ò ti ń kọ́ ọmọ náà ni àwọn ọmọ tiẹ̀ náà gbọ́dọ̀ lọ ó gbọ́dọ̀ kọ́ mẹ́ lọ yunifásitì mi tí nǹkan kan bá fẹ́ bàjẹ́ mẹ́ wọ́n tètè máa pariwo àmọ́ àní ṣe bẹ́ẹ̀ iṣẹ́ kápẹ́ńtà ó là ń gbé fún bíríkìlìyà ire lẹ́san ìkà náà ó lẹ́san ìkà lẹ́san rere náà lẹ́san èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ké àdá lórí ọmọ ẹ̀san ké àdá lórí ọmọ ẹ̀san ké àdá lórí ọmọ èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ké àdá lórí ọmọ. Bàbá wa President Tinubu ẹ sì ṣàánú kẹ́tì ẹ̀ bá wa fọwọ́ kẹ́ bá fọwọ́ bo ìtìjú ìtì ẹ̀ ẹ bá hospital kan instead jan dààmú lọ ìlú òyìnbó gbogbo yín náà tẹ́ ń bẹ́ ń pò jọba ẹ ṣòfin kẹ́nìkan kan má lọ bẹ̀ mọ́ ìsìn ni a ó sì ó gbé òfin hospital tó lágbára dìde ìsìn lẹ́mọ̀ pé wọ́n máa ń tí ò sí hospital kọ̀ọ̀kan gbogbo tí ń jẹ́ sẹ́nẹ̀tì ìsìn ni wọ́n ṣòfin pàjáwìrì pé wọ́n ti láwọn gbọ́dọ̀ lọ́mọ o gbogbo ẹni tó dipò òṣèlú mú ẹ ṣòfin pọ́mọ wọn gbọ́dọ̀ lọ kàwé ní òyìnbó mọ́ kájọ máa fi mú dánrin ní Nàìjíríà wàláhì gbogbo nǹkan yóò dá bẹ́ẹ̀ bá ṣe nǹkan wọ̀nyí nǹkan kan ò lè dá. Allah. ẹ ṣòfin ẹni bí wọn bá múná lọ kájọ wà lókun bí tálíkà bá lépo kọtàn jẹnẹrétọ̀ amẹ́ni tí ń bẹ́ ń pòjọba a gbọ́dọ̀ rí kọtàn ọ̀gá nẹ́pà tó bá lọ tan jẹnẹrétọ̀ ẹgbẹ́ ẹni ẹgbẹ́sẹ̀ nẹ́pà fún tó bá tan jẹnẹrétọ̀ ẹgbẹ́ ọ̀gá sójà tó ń kó ọmọ tiẹ̀ lọ bí tó ṣèfù ẹ̀dá gbogbo ọmọ ẹ̀ padà síbi ojú ogun wa ọmọ rẹ̀ ò ní jagun àmọ́ kán máa gbé ládùúgbò bẹ̀ gbogbo ẹni ó jó lóṣèlú wọn gbọ́dọ̀ lọ ìlú òyìnbó lọ gba treatment wọn ọmọ wọn ò sì gbọ́dọ̀ lọ òkèèrè lọ kàwé hẹ́ẹ̀lì pé Nàìjíríà ò dáa brain drain tó bá medical sector Nàìjíríà àdánwò nífa àwọn ọmọ Nàìjíríà orí wọn pín gan àwọn dókítà tó lẹ́kọ̀ọ́ jù ní UK ní US ẹ bọ ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ kí ló dé tí wọn ò dúró Nàìjíríà ẹ̀yin lẹ́lé wọn ọpọlọ ń bẹ kò sí irinṣẹ́ tí wọ́n fi ṣiṣẹ́ ọpọlọ ń bẹ kò sí iná tí ó tàn ọpọlọ ń bẹ kò sówó gidi tí ó gbà ọlọ́pàá ń gbowó níbòmíì kí ló dé táwọn ọlọ́pàá kú lójú títí pẹ̀lú owó bá mú sábà mú ọjàrà mú ọjà làálì sábà mú kí ló dé tí wọn ò pátì kí ló dé tí wọn ò pátì wọn rí nǹkan tẹ́ wọn lọ́rùn tó ní. ire lẹ́san ìkà náà ó lẹ́san ìkà lẹ́san rere náà lẹ́san èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ké àdá lórí ọmọ ẹ̀san ké àdá lórí ọmọ ẹ̀san ké àdá lórí ọmọ èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ké àdá lórí ọmọ. ẹ dákun ẹ jẹ́ ká jọ ronú sí tí mo sọ yìí Yar'Adua kú sílẹ̀ Saudi Arabia Buhari kú sí London ọwọ́ àtìní lójú tí ẹ̀dọ́ bójú díẹ̀ hospital kan náà tí Buhari wà ní Abdulsalami náà tó wà haba wọ́n sì pè fún Nàìjíríà ni bí Babangida náà bá tún síìkì sẹ́bẹ̀ náà lòun náà tún lọ bàbá wa Ọbásanjọ́ níjọ́ tiẹ̀ náà bá tún dé sẹ́bẹ̀ náà lòun náà tún lọ ẹ jẹ́ kẹ́nìkan tiẹ̀ pẹnu ẹ̀gàn mọ́ fún wa kò necessary kí gbogbo ẹ̀yin tẹ́ dípò òṣèlú mú kẹ́ ṣe gbogbo nǹkan ẹ ṣe nǹkan ẹyọ kan péré tá a mọ̀ pé lágbájá tiẹ̀ ṣe léyọ̀ perfect tó bá jẹ́ pé train system of transportation ìníjọba yóò bá ṣe ẹsẹ̀ kó perfect káyé lọ fi 300 wọ bàálù lọlẹ̀ Haúsá mọ́ ká máa wọ train láàrin wákàtí 3 pẹ̀lú fọkànbalẹ̀ ta ló sọ wípé bandit ò ṣe lé ta ló sọ wípé wọn ò ṣe lé ìjọba ò ṣe tó yẹ kán ṣe ni ẹjẹ́ á máa mọ̀ pé gbogbo ń tà ń ṣe yóò padà dìtàn ipò òṣèlú táìmù ẹ̀ ó máa ń sáré ju aago tàwátà ń bẹ́ gbòòrò lọ ẹni tí ń bẹ nípò òṣèlú ọdún méjì ti kọjá nínú ìjọba èyí tá ń lò lọ yìí àbọ̀dún kan ló kọjá ní ọdún méjì ti kọjá
yóò máa ya gbogbo ẹni ó dipò òṣèlú mú lẹ́nu ní pé ọdún méjì tí a kọjá bá bí ìṣẹ́jú kan àmọ́ lọ́dọ̀ àwọn aráàlú tá ń jẹ́yà bí ọdún mẹ́wàá lọ́dún méjì yẹn rí. àní bó bá jẹ́ wípé a tún ṣe jàǹbá ààbò gbogbo wọ́jọ yìí mọ́ra wọn náà a ní ẹsẹ̀ ń tọ́da. ọmọ Nàìjíríà ọjọ́ òlẹ̀ tó fẹ́ gbọ́n à ń dìbò pírẹsidẹ́ǹtì gbogbo èèyàn jáde mí náà fẹ́ ṣe pírẹsidẹ́ǹtì ẹ bẹ̀rẹ̀ pé stéètì tó ti jáde kọ́mpìnì mélòó ló níbẹ̀ ẹni tí ò ní kọ́mpìnì kankan ní stéètì ibi tó ti jáde tí ò tún ní stéètì míì kí ló fẹ́ sọ pé ó fẹ́ sáré fún nígbà tí ń bẹ lọ́wọ́ ẹ̀ kí ló fi ṣe gómìnà tí ò ní kọ́mpìnì ẹyọ kan ní stéètì ẹ̀ tó lè tọ́ka sí tí at least èèyàn 100 ń gba sálárì ń bẹ ẹni tó fẹ́ ṣe sẹ́nétọ̀ gbogbo constituency allowance ẹ béèrè lọ́wọ́ ẹ̀ company mélòó ló fi dálẹ̀ sí stage ẹ̀ oko mélòó ẹ̀ ń pé kí gbogbo wọn padà sóko mélòó yín ló lóko mélòó yín ló dáko ó dìjọ́ tẹ́ ẹ bá tó gbà wípé leadership by example ẹ̀yin lẹ́ẹ̀ fi example lélẹ̀ ẹ bá rí yàn tó fẹ́ ṣalága council ẹ béèrè pé sẹ́wọ̀n ló ń ṣe èèyàn mélòó ní jẹun lábẹ́ ó fẹ́ ṣalága council ní Ọ̀yọ́ state àmọ́ nílé iṣẹ́ nílé Haúsá ẹ sọ fún pé kọ́kọ́ rí ibi ilé iṣẹ́ rẹ̀ wà kó lọ dìbò ńbẹ̀ torí àwọn tí ń jàǹfààní rẹ̀ nù gbogbo yín wá ń kọ́lé kiri bí ẹyẹ ẹ̀ ń sá kiri nítorí ijó àdánwò ilé Àbújá ilé Èkó ilé Port Harcourt gbogbo yín lẹ̀ ń ṣe competition ibi ọba rọrùn lẹ́fẹ́ sá lọ ẹ̀ lè sá mákàdà rọ lọ́n lọ́wọ́ torí ìyà ń jẹ tálíkà ire lẹ́sàn ìkà náà ó lẹ́sàn ìkà lẹ́sàn rere náà lẹ́sàn èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ké àdá lórí ọmọ ẹ̀san ké àdá lórí ọmọ ẹ̀san ké àdá lórí ọmọ èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ké àdá lórí ọmọ. àfi ọlá Ọlọ́run bí Ọlọ́run fún president Tinubu ò ní bá tìjú kò mẹ́. àmín. wà á láṣeyọrí amẹ́ consider àwọn ọmọràn táwọn ọmọ yín ń fún yín yìí àṣeyọrí yín ò ní lẹ́gbẹ́ gbogbo subsidy owó epo effect mélòó ló ní lórí aráàlú ẹni tó bá mọ tí ń jẹjọba yóò mọ̀ pé president Tinubu gbárí gan Ọlọ́run ṣàánú president Tinubu ó lójú ẹni tí ń bá àdùtí làákà rẹ̀ pé tó tiẹ̀ àmọ́ ǹjẹ́ bọ́pọlọ tí ń ṣe pé yìí náà ni tàwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ yín ń tó kóbá ń tó mú Buhari tó fi láṣeyọrí lákọ̀ọ́kọ́ òní tó dé dí àgbọn àtàwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ èkejì ń tọ̀ràn lọ́wọ́ ní degree tẹ́nìkan ò lè question nígbà tí ó ṣèjọba padà constitution fà lẹ́sẹ̀ àdánwò tí ń bẹ nílé ẹjọ́ tí ń bẹ ní ilé ẹjọ́ Nàìjíríà àbòsí ilé ẹjọ́ Nàìjíríà tọ́lọ́mbá ló wọ́n dà yóò gbàgbé majority àwọn tí wọ́n ń ṣèjọba ẹjọ́ yóò gbàgbé lómi sínú náà já ànámà látàyè. ilé ẹjọ́ ni the last hope tálíkà kì í ṣe the last hope tálíkà Nàìjíríà o ẹni ọba lówó lọ́wọ́ ni o kí ló fà á àwọn tí wọ́n ń ṣèjọba ẹ̀wọ̀n báwọn náà ṣe ń ṣe yàtàyàtà yòtòyòtò adájọ́ tí ó dájọ́ sóná wà sùn lọ nǹkan yìí ti bàjẹ́ wọ́n láàfà jóná wọ́n ń béèrè irùngbọ̀n ẹ wá rí kí n tó lọ níparí ọ̀kan nínú ẹ̀kọ́ tí mo rí kọ́ nípa ayé anábì ní asinu jiwaran ní amalayi alaykum wala tunafiruha fakollama zalati an qawmi fa'adat ilayhi. Make a very good use of Almighty Allah's favors in your life. Never you misuse it. Don't let it slip off your hand. Very few are those whom favor of Almighty Allah will escape their hand and they will still find it back. They are very few. Sallallahu alayhi wa sallam.